time go bá ti ń dé àwọn kan máa yapa wọn máa sọ kan because they know lè máa tàn àwọn pípù yìí lọ títí tó bá padà yá àwọn kan máa já nínú wọn wọ́n ṣe ní tó bá ti di time ẹ̀ tẹ́ bá ti rí táwọn kan ti ń sọ̀rọ̀ against their religion lọ pé ayé ti fẹ́ parẹ́ nìyẹn ìgbà tó máa rìn báyìí ló máa bẹ̀rẹ̀ àwọn owó tó máa bẹ̀rẹ̀ àwọn ogun burúkú àwọn ogun tí ò ní kókó all this thing as just normal sensible tó yẹ pé èèyàn tẹ̀ lè dárò fúnra ẹ̀ bọ̀dẹ̀ bá tún try láti sọ fún ọba nǹkan tẹ máa rí clearly inside your Quran pé bọ́lá ṣe sọ lélẹ̀ àmì bí Allah ṣe sọ lélẹ̀ ẹ̀dẹ̀ máa fẹ́ defend ẹ̀ mi wọ́n mú bóyá ọmọ báwọn ṣe máa sound stupid láti máa defend àwọn ọkàn yẹn àwọn ọmọ bọ́ ṣe máa sound láti máa defend àwọn ọkàn yẹn lómi àkànwò rẹ̀ máa sọ̀rọ̀ báyìí kan máa lọ wo kíní ẹ̀rọ máa pè báwo lè lè ṣe ń rí sí báyìí so nǹkan tí mo fẹ́ sọ for now náà nìyẹn. ẹ ṣé bàbá Masiwani ẹ ṣé ìná akẹ́kọ̀ọ́ náà kàtẹ́ sọ gbogbo ilé náà ti kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ so ẹ ṣé adúpẹ́ so yàbí jòwó kí yín o ṣé ayé labọ́lá ṣe wà bẹ́ẹ̀ ayé labọ́lá. So gbogbo lé tẹ́ bá gbọ́ àlàyé tí bàbá yẹn náà sọ so wọ́n ní wáyé tí Saudi fi ń lo FBI àwọn US tí wọ́n lo ẹyẹ àbíláàbí so good point náà ni torí pé kíní irọ́ gbogbo story ìjàmbá àti yẹrin gbogbo gẹ́gẹ́ bí ẹ̀mẹ̀sì bí wọ́n ṣe máa ń sọ àwọn ìtàn àwọn story tó yẹ pé yàn kàn ń jọ tó kàn lórí so tẹ gẹ́gẹ́ bí àwọn fíìmù táwọn Amẹ́ríkà náà ṣe tẹ máa rí àwọn ẹranko tí ò exist so tí wọ́n fi ń ṣe fíìmù so exactly irú Spider-Man tí kò exist tó náà ti níwò so báwọn nǹkan ẹ̀ bó ṣe rí nìyẹn so the red flag ṣe wà bẹ́ẹ̀. ẹ kálẹ́ o. ẹ kálẹ́. ẹ kúṣẹ́ náà mi ò kí ń ṣe Muslim o mi dẹ̀ kí ń ṣe ṣáà ní èmi ò ṣe ẹ̀sìn kankan and mo kàn fẹ́ bring about a suggestion tó yẹ pé mo rí pé bí a ó tún lè wà much easier fún àwọn tá a bá ní interest láti propagate our information tó tún máa wà more helpful to more people who want to learn and the suggestion is ṣé ó máa ṣe kẹ́ ẹ ní a structured training tó yẹ pé bí a máa prepare in form of a slide presentation tó yẹ pé ó jẹ́ bí 1 hour or 2 hours training ni tó máa address all of those critical questions critical issues tẹ́ máa raise tó dẹ̀ yẹ kó máa highlight it. wọ́n bá lọ sí hajj yẹn wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ Safa àti Marwa wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ kòkò àṣetánì wọ́n ti ń sọ kí Islam tó bẹ̀rẹ̀ tawaf around the Kaaba wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ Kaaba ó ti wà kí Islam tó bẹ̀rẹ̀ Allah ó ti wà kí Islam tó bẹ̀rẹ̀ ok kí lẹ tún fẹ́ ẹ̀rí wo lẹ tún fẹ́ wípé Islam irọ́ ni mi ò mọ ẹ̀rí náà nǹkan tẹ́ tún fẹ́ mọ̀ wípé Islam irọ́ ni bẹ́ẹ̀ ni omi tí Túndé Pẹ̀rì ń pọ́n kiri àwọn tó gbẹ la fẹ́ sọ yìí àwọn ẹlẹ́bọ àwọn tó ń bọ ṣìgìdì tó ń bọ ère àwọn náà gbẹ irọ́ náà dẹ̀ ni wọ́n gbẹ ni wọ́n kàn ẹ mọ ogbó kínní but ẹ ká kà nǹkan tá a fẹ́ kà olóògbé jẹ́ wà ń bẹ̀ olóògbé kó bá àmọ́tẹ́kì sẹ́yìn wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni alright ẹ ká jọ ka kínní ẹ máa gbọ́ the digging of Zamzam. nípa bí wọ́n ṣe gbẹ́ omi sẹ̀mísẹ́mì ní ìtọ́jú rí. He was ordered to dig Zamzam. àwọn ẹ̀mí òkùnkùn bá yọ sí wọ́n bá pàṣẹ fún pé kó gbẹ́ omi sẹ́mísẹ́mì. Yazid bin Abdul Habib Al-Masri from Majad from Abdullah Zubair told me that Abu Talib telling the story of Zamzam. Abu Talib tó jẹ́ bàbá Muhammad ó ń sọ ìtàn bí wọ́n bó ṣe gbẹ́ omi sẹ̀mísẹ́mì fún àwọn orúkọ tí wọ́n dá yìí. He said, ó wí pé
Abdul Muttalib was sleeping in the Egypt when a supernatural visitant came to him. Abdul Muttalib tó jẹ́ bàbá Muhammadu ẹlẹ́bọ ni ó ń sùn nígbà tí àwọn ẹ̀mí òkùnkùn àwọn ẹ̀mí burúkú tí wọ́n yọ sí. And said, dig Tiba. Wọ́n ní kó gbẹ́ Tiba. Wọ́n ní kó gbẹ́ Tiba. And what is Tiba? Kí ló ń jẹ́ Tiba? Then he left me. Àwọn ẹ̀mí òkùnkùn yìí bá tún lọ, wọ́n bá pòórá. Kì í wá kìíní ó ṣe wá kéré báyìí. Àmì ó kọ́ọ̀tì Ẹ lẹ́gbẹ̀ẹ́. ṣe kọ́mù èèyàn máa rí ó kọ́ọ̀tì lẹ́gbẹ̀ẹ́ àbí. Kì í mú jáde ní. Ẹjọ́ má bínú kì í gbé a kì í ṣíwèé yẹn àjèjì kàwé yẹn gan ti pẹ́. Àmì ẹlẹ́gbẹ̀ẹ́ ṣé kí ni ìwà lọ́wọ́ yín kẹsàn-án bá yín gbé sí lọ́dọ̀ yín. MSC wọn. Bọ́yẹ gbé Zemzem yìí ó kọ́ọ̀tì lẹ́gbẹ̀ẹ́gbẹ́ yẹn mi ìmọ̀ oríṣìí tó yẹ ṣe bẹ́ẹ̀ kò ń ṣe báyìí tẹ́lẹ̀ náà. Yọ ẹ máa fi sí padà náà kẹ́ wò bí máa. Ok kí n túnṣe náà. Kí n fi sí padà nù. Bàbá olówó ẹ̀kọ́ Àyàmọ́dé ní kàṣẹ̀rọ̀ṣẹ̀ àkọ́bí ọmọọba gbogbo wa mo kí ní ó dà bó ti ṣe báyìí. Ó ti ṣe báyìí. So ẹ máa gbọ́ while Abdul Muttalib was sleeping in the Ijiri. Láti Abdul Muttalib tó ń sùn ní Ijiri, bàbá Muhammad. He was ordered in a vision to dig Zamzam. Wọ́n pàṣẹ fún pé kó gbẹ́ omi Zamzam. Yazid Abul Habib from Matal, Abdullah Ali Yazan from Abdullah Zubair Gabor told me that he had it that Abu Talib telling the story of Zemzem. Bàbá Muhammadu ó sọ ìtàn bó ṣe gbẹ́ omi sẹ̀mísẹ́mì fún àwọn orúkọ tẹ́gbọ́ yìí. He said that Abdul Muttalib said, Bàbá Muhammadu wí pé, I was sleeping in the Ijiri when a supernatural visitant came to me and said, Tiba. Olóhùn sùn ní Jíra nígbà táwọn ẹ̀mí òkùnkùn àwọn ẹ̀mí burúkú tí wọ́n yọ sóhun tó ní kó ń gbẹ́ Tiba. I said, what is Tiba? Ó wá ń béèrè lọ́wọ́ pé kí ló ń jẹ́ Tiba? Then he left me. Àwọn ẹ̀mí burúkú yìí bá lọ. I went to begin the next day and slept. Onígbà tó di ọjọ́ kejì òun bá tún sùn olóhùn ìyá ní bàbá tó bímọ. And he came to me and said, dig Bara. Olóhùn ẹ̀mí burúkú yìí bá tún wá bá tún sọ fún un pé gbẹ́ Bara ṣe. When I asked what Bara was, he left me. Olóhùn bá ń béèrè lọ́wọ́ pé kí ló ń jẹ́ Bara, àwọn ẹ̀mí burúkú yìí bá lọ. The next day he came and said, dig Al-Maduna. Wọ́n tún wá lọ́jọ́ kejì àwọn ẹ̀mí burúkú yìí tún sọ pé tún gbé Al-Madina. When I asked what that was, he went away again. Onígbà tó ń bẹ̀rẹ̀ pé kí ló ń jẹ́ Al-Madina, àwọn ẹ̀mí burúkú yìí bá tún lọ. The next day he came while I was sleeping and said, dig Zamzam. Onígbà tóun tún sùn lọ́jọ́ kejì àwọn ẹ̀mí burúkú yìí tún dé, ọba ń sọ fún un pé gbẹ́ Zamzam. I said, what is Zamzam? Bàbá Muhammadu ẹlẹ́bọ bá ń béèrè lọ pé kí ló ń jẹ́ sàmìsẹ́mì. He said, it will never run dry. Ṣé gbọ́ wọ́n bá ní omi yìí ò ní gbẹ o. It will water the pilgrim company. Ṣé gbọ́ wọ́n ní gbogbo wọn tó ń rìnrìn àjò fún wọn lọ hajj pé omi ni wọ́n máa rí nǹkan wọn máa gbé nǹkan sẹ́nu. When the exact spot had been indicated to him, ó ní nígbà tóun rí ibi ojú tó sọ fún un gangan yẹn tóun rí ibi àmì tó fún un tóun rí and he knew that it corresponded with the facts. Ó lóun rí pé nǹkan tóun rí yẹn ó jọ mọ́ nǹkan tí wọ́n sọ fóun. He took a pig's axe and went with his son Al-Harith. Bàbá Muhammadu bá mú àáké ó bá ń lọ pẹ̀lú ọmọ ẹ̀ àkọ́bí Al-Harith. For he had no other son at that time. Bàbá Muhammadu
tí bí ọmọ kan gbà yẹn lẹ́yìn àárí. Ẹ má gbàgbé ọmọ mẹ́wàá ni bàbá Muhammadu bí o bàbá tó dẹ̀ bí Muhammadu Abdullahi òun ni last born ìkẹwàá sókè lè rí pé wọn ò tí bí Muhammadu rárá. Nígbà tí wọ́n gbẹ́ omi sẹ́mísẹ́mì. Okay, let's go. And began to dig. Ó bá ń bẹ̀rẹ̀ sí ní gbẹ́lẹ̀. When the top of the well appeared, nígbà tó rí àpẹẹrẹ omi nínú ilẹ̀ ó ti gbẹ́lẹ̀. he cried, àágùn ti bò gbogbo ayé ẹ̀ ti fẹ́ bàjẹ́ ó ti rẹ̀ ó bá ké ó pariwo pé. Allah Akbar. ṣé rántí pé ní yóò ṣe mùsùlùmí oníṣìgìdì ni ó bá pariwo ṣìgìdì Allah ló tóbi Allahu Akbar ó bá pariwo. tó báyìí sìn Allahu Akbar yẹ ò lè bá nínú Quran. Wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀. Wọn ò dẹ̀ tí bí Muhammadu ń gbà náà. Wọn ò dẹ̀ tí bí Muhammadu ń gbà yẹn. Tẹ́ bá wá bí wọ́n Allah wo ni wọ́n ń sọ ń bì. Bàbá Muhammadu tí ó kì í ṣe mùsùlùmí. Allah ṣìgìdì yẹn náà ni Olúwa ilé Kaaba. Ẹ má gbàgbé. Now tá a bá lọ sí Suratu Fil náà, tẹ́ bá lọ wo Suratu Fil, wọ́n sọ ìtàn kan náà ń bẹ̀ wípé Allah ó sẹ̀ǹdì àwọn ẹyẹ àbábílà kan nígbà tó fẹ́ wá destroy Kaaba. Gbogbo àyẹn náà títàn yẹn ṣẹlẹ̀ Islam ò tí bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ kọ ìtàn yẹn sínú Quran wọ́n dọkumẹ́ǹtì ẹ̀ èrè Allah dẹ̀ wà tó ń jẹ́ Allah so Allah yẹn ṣìgìdì lásán ni èrè lásán ni kò lè ṣe nǹkan kan ẹ rí gbogbo bá ṣe ń sọ̀rọ̀ Allah láti jọ́ yìí ẹ rí pé àwọn àfáà yẹn làwọn sáré kiri bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn àbí kọ́ stop kí ni yẹn bá so kò sí nǹkan táwọn lè tí Allah lè ṣe Allah ò lè ṣe nǹkan kan rárá àwọn ni wọ́n gbọ́dọ̀ ṣe fún Allah. Ibo ni ká tún lọ olówó Èkó. Ó ká ti ká bí omi sẹ̀mísẹ́mì ká kọ kàkà ìrun kíkí àwẹ̀ Ramadan ká dẹ̀ lọ sí òfin ṣẹ̀ríà. Torí bí àṣírí ṣe tún sìn àwọn tí wọ́n ń fún àwọn Boko Haram ISWAP gbogbo àwọn tó ń jíyàn gbé tó ń fún wọn lówó wọ́n ti rán wọn tó ń ṣe agbátẹrù wọn gbogbo orúkọ wọn pátá mùsùlùmí ni wọ́n. So ká lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan tí Islam náà dúró fún nìyẹn. Ẹ ṣe. Olówó Èkó ṣé wà ń bẹ ok so ẹ wo àyà Kùránì tí mo gbé jáde yìí báyà lè kà yẹn náà ibi tí wọ́n ti bi ànábì léèrè pé ànábì kí ló fẹ́ ṣe tó ní wọ́n ní kó wọn lọ wú gbogbo òkúta sìkìtọ̀ wà nù Kábà tó fi yọ aláàlẹ́ lọ́tọ̀ wípé àlá wípé àwọn fi pamọ́ nítorí táwọn mùsùlùmí bá níbèrè lọ́jọ́ iwájú. Àyà Kùránì yẹn ó ní gbogbo sójú kínní yẹn Quran 21-25 ǹdẹ́ bẹ́ẹ̀ bá kàrà 24 tó fi dé 26 ó ti ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀. Our tap about join community and share program. Our 1:30 la share program látàárọ̀. Ṣáà lọ́rẹ̀ẹ́, ṣáà lábúrò, ṣáà lẹ́gbọ̀n, ṣáà ní sísà tó wà lẹ́sìn yìí. Ẹja share sí wọn, share sí WhatsApp number wọn. Tó bá click ẹ̀ láti WhatsApp, ó máa gbé wọn direct wá síbí. Tó bá ní data ẹ ṣe data fún wọn, jẹ́ kó wá gbọ́rọ̀ àlá. Ẹ bá wa subscribe sí mo ní subscribe, ẹ join community. Ẹ máa wo nǹkan tí wọ́n ń pè ní revelation fáwọn èèyàn wa. Ibi ìsìn the acts yìí àwọn ará Mẹ́kà ni wọ́n ń béèrè lọ́wọ́ Muhammadu nǹkan ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní Mẹ́kà ni wọ́n kọ sínú Quran. Bí pé káwọn kan máa béèrè ọ̀nà lọ́wọ́ mi pé ibo ló ń lọ. Muhammadu wá sọ pé àwọn ń bi mí wípé ibo ni mò ń lọ. Sọ fún wọn pé ibi báyìí ló ń lọ wọ́n wá kọ sínú Quran. They ask àwọn ará Mẹ́kà yẹn wọ́n ń béèrè, have you come to us with the truth or is this a joke? Ṣé òdodo ló mú wá fún wa ni àbí lè tó mú wá yìí? Ṣé tó ló gbé wá ni àbó wá ń bá wa ṣàwàdà tí wọ́n fi wá ṣe? He replied, Muhammadu fún wọn lésì pé. in fact your Lord is the Lord of the heavens and the earth. Ó ní Olúwa wọn ni ló láyé àtọ̀run. Who created them both, and to that I bear witness. Tó dá gbogbo wọn òun dẹ̀ jẹ́rìí. Ẹ má gbàgbé Allah yẹn ẹ mọ̀ bí mo sọ fún yín pé Olúwa ilé Kaaba ni tí wọ́n ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀.
so ó dẹ̀ ti rí wọ́n ti kà á fún wípé Allah òun ni olúwa ilé Kaaba. The same thing. Then he said to himself, so Muhammad wá sọ fúnra ẹ̀, by Allah, nípa ti Allah, I will surely plot against your idols after you have turned your backs and gone away. wọ́n dì ní dájúdájú òun máa bá wọn gbé ṣìgìdì wọn lẹ́yìn tí wọ́n bá ti yí padà. So he smashed them into pieces. Muhammadu bá bẹ̀rẹ̀ sí ní fọ́ gbogbo wọn ṣìgìdì. Except the biggest of them. àyàfi ṣìgìdì Allah tó tóbi jù ní Muhammadu fílẹ̀. So they might turn to it for answers. wọ́n lè lọ bá yẹn kó máa béèrè nǹkan tó bá fẹ́ lọ́wọ́ ẹ̀. Torí wọ́n á sọ fún yín pé gbogbo ṣìgìdì yẹn ni wọ́n ti destroy. Ẹ rí i pé wọ́n sọ ń bì pé ó destroy gbogbo àyàfi ẹyọ kan. Ìyẹn Allah tó tóbi jùlọ. Ẹ hàn pé Allah wá bá wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀. Níbi Allah ló tóbi jùlọ. Ìgbà tí Muhammadu tó sọ pé òun destroy gbogbo àwọn idols yẹn kò destroy Allah yẹn torí wọ́n gbà pé Allah yẹn ló tóbi jùlọ. So ìtàn yìí sìn ó dàbí the same thing tó ń sọ pé Abraham náà ṣe tó ní ó da ó fọ́ gbogbo àwọn kinní kan ó fi ẹyọ kan lẹ̀ ìtàn ọkàn mú gbogbo tàn yẹn wọ́n kàn kọ gbogbo ẹ̀ wọ́n kó mọ́ra wọn aṣọ tó ya jágbajàgba ní Quran àbí kẹ́ ẹ rán yamayama so irọ́ lásán ni gbogbo ẹ̀. So báwo ni ìrun kíkí ẹ má gbàgbé tẹ́rí Allah táwa sọ yìí táànú ti wà tipẹ́ kí Islam tó bẹ̀rẹ̀ yìí ìrun kíkí yìí náà wọ́n ti ń kírun fún un. Mi mọ̀ bí n bá ṣe ẹ jẹ́ kí n lo àpẹẹrẹ báyìí kó lè yé wa. Tẹ́ bá wo bí wọ́n ṣe máa ń bọ àwọn deities wa nílẹ̀ Yorùbá bọ́ bá ṣe ń bọ Ògún ó yàtọ̀ bọ́ ṣe ń bọ Ṣàngó ó yàtọ̀ bọ̀ tẹ́ bá fẹ́ sin Allah ìrun náà máa ń kí fún Allah. Òun ni bẹ́ẹ̀ ṣe máa sin Allah wọ́n dẹ̀ ti ń kí fún ẹbọ ní ìrun kíkí ẹbọ ní torí gbogbo ayé pátápátá lẹ́lẹ́bọ. So ìrun kíkí ẹbọ ni wọ́n ti ń kírun fún Allah kí Islam tó bẹ̀rẹ̀ kò ń ṣe pé Muhammadu ló mú wá irọ́ ni. Ẹ máa wá gbọ́ àwọn wo gan ló ní Allah yìí kí wọ́n tó hijack ẹ̀ kí wọ́n tó gbà mọ́ wọn lọ́wọ́ òun la fẹ́ ká yìí. Quran chapter 2 verse 62 ó ní indeed the believers the Jews the Christians and the Serbians. àwọn mùsùlùmí àwọn Jew àwọn Christian. Whoever truly believes in Allah and the last day. ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn. And does good will have their reward with their Lord. wọ́n dẹ̀ ṣe dáadáa wọ́n máa rí èrè látọ̀dọ̀ Olúwa. And there will be no fear for them nor will they grieve. kò ní sí ìbẹ̀rù ìfòyà fún wọn. Ẹ̀ka nísìnyí báyìí a fẹ́ research nípa àwọn Serbians yẹn gbogbo wa la mọ̀ pé believers àwọn Mùsùlùmí ni nínú Quran. Jews àwọn ẹ̀yà Jew. Christian àwọn Kristẹni. Àwọn wo wá ni àwọn Serbians. Àwọn Serbians yẹn la fẹ́ research lé lórí. Gbogbo àwọn Kristẹni ò kì í kírun àwọn Jew ò kì í kírun àwọn Mùsùlùmí ń kírun àmọ́ àwọn Serbians yìí wọ́n ti wà Islam kó tó wà so a máa kọ́ wò ṣé àwọn Serbians yìí ṣọ́ ti wà kí Islam tó wà á gbé jáde nǹkan tí Google bá sọ lẹ́yìn yẹn à á wò ṣé àwọn Serbians yìí ṣé wọ́n ń kírun ṣé wọ́n ń gbàwẹ̀ bọ̀ ẹ ká kọ́ ka tafsiri aya yìí gangan tó sọ nípa àwọn Serbians yìí ìyẹn ń gbé jáde ìṣẹ́jú kan. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa power tap ẹ jọ̀ọ́. Èèyàn kan lè gbóhùn sókè ẹ pé èèyàn kan tó wà sálẹ̀ ẹ user. a lè gbóhùn sókè ọ dr tob ẹ lè ṣí máìkì ní tẹ́ bá wà ń bẹ̀. User ṣe wà ń bẹ̀ doctor ṣe wà ń bẹ̀. láwọn bísí so kó tó di pé bàbá ms dé so àlàyé nípa zemzem òní wọ́n ti ṣe sẹ́yìn yẹn tó dẹ̀ jẹ́rìí pé àlá tí wọ́n gbé wá fún wa wọ́n ti ń pè àwọn tó ń bọ̀ ṣìgìdì nílẹ̀ Saudi nígbà yẹn náà ni wọ́n ti ń pè bífọ̀ kí wọ́n mọ̀ ọmọdé tó dé ẹ̀dẹ̀ máa gbọ́ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa zemzem yẹn so wọ́n gbẹ́ nítorí pé àwọn tó fẹ́ máa ṣe tawaf tó ń lọ fún hajj láti máa jẹ́ kí wọ́n rí omi mu so ẹ káàbọ̀. Alright, so ẹ máa wo this tafsir Ibn Kathir of this Quran verse tẹ́ bá lọ gbé Arabic tafsir kẹ́ẹ̀dẹ̀ gbé lọ sí Google
kẹ́ translate ẹ̀ àmì ChatGPT ó máa translate ẹ̀ fún yín ẹ máa gbọ́ nǹkan tó sọ. à ń tẹ̀ láti béèrè nípa àwọn à ń tẹ̀ láti béèrè nípa àwọn Sabians yẹn so ó wá ní some said they are those with no religion at all. wọ́n láwọn Sábíà yìí ni àwọn tí wọ́n ní ẹ̀sìn kankan. They are neither Jews nor Christians. wọ́n ń ṣe Júù wọn dẹ̀ ṣe Christian. Others said àwọn kan wí pé they are between the Jews and Magians. wọ́n ní wọ́n wà láàrin Júù àti Magian. Their slaughtered animals are not lawful. ó ní ẹran tí wọ́n bá pa kò tọ́nà. Nor will their wife for marriage. pé àti fún ìyàwó wọn náà kò tọ́nà. Others said ibi gangan la need. àwọn kan wí pé They are a people in Mosul wọ́n láwọn ní àwọn èèyàn tó ń pè ní èèyàn Mọ̀ṣú. who profess La ilaha illa Allah. ṣé ẹ gbọ́ wo tí wọ́n máa ń sọ pé kò sí nǹkan kan àyàfi ṣìgìdì Allah. No God but kò sí ṣìgìdì kan Allah. àyàfi ṣìgìdì Allah. But they had no scripture or prophet. ṣé ẹ gbọ́ wo wọn ò ní ìwé kan wọn ò dẹ̀ ò ní òjíṣẹ́. So the Quraysh called the prophet and his companion Sabiun. àwọn ará Kùrẹ́ṣì nígbà tó wá rí Muhammadu tó bẹ̀rẹ̀ wọ́n wá pe Muhammadu àtàwọn sàábí ẹ̀ ní àwọn èèyàn Sàbíhùn àwọn Sàbíhùn làwọn ará bíi lọ́n pe Muhammadu. Tẹ́ bá rí ẹ rí pé láìláì àwọn ènìyàn ló máa ṣe láìláì. àwọn ló kọ́kọ́ sọ. Wọn ò jẹ́ lójíṣẹ́. So Muhammadu kan lo kinní yẹn ó lo ra as òjíṣẹ́ ó jẹ́ lo láìláì ìlàlá yẹn. ló lọ gbé wọn ẹlẹ́ni mọ́ra. Ẹ máa wá gbọ́ ó wá ní others said they worship angels. àwọn kan wí pé àwọn Sábíà yìí máa ń sin àwọn màláíkà. They pray towards the Qibla wọ́n máa ń kírun wọ́n dẹ̀ máa ń kọjú sí Kaaba. and recite the psalms. wọ́n dẹ̀ máa ń ka sáàmù. Now gbogbo àti rí báyìí pé àwọn náà ń ṣe láìláì ìlàlá wọn ni ó yẹ kí n tún wá gbé tafsiri mi wá kẹ wá gbọ́ kẹ tún wá tafsiri ìmí tó tún explain dáadáa ju ilé ìlọ yẹ kí n gbé yẹn náà jáde. gbogbo nǹkan ló lọ jí Muhammadu kò sí nǹkan tí yóò jí dánwò. Wọ́n ní in Mecca the Anaf were called Sabians because of the doctrines they wọ́n embraced. pe àwọn Anaf wọ́n pè wọ́n ní Sábíà nítorí bí wọ́n ṣe ń kírun. Later when Muhammad claimed to be a prophet. nígbà tí Muhammadu wá sọ fún wọn kó jíṣẹ́ lòun tí wọ́n. Ẹ rí i pé wọ́n sọ́nù náà ní títàkà yẹn wọ́n ní he was called a Sabians wọ́n bá pe Muhammadu pé Sábíà lárákùnrin yìí. because they saw him performing many Sabians rites. nítorí wọ́n rí Muhammadu ó ń kírun báwọn Sábíà ṣe ń kírun. Which include praying 5 times daily, báwọn Sábíà ṣe ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ Muhammadu náà ń kírun lẹ́ẹ̀márùn. performing several movements in prayer, Muhammadu ń rúkú ó ń yọ̀dí ó ń ṣe gbogbo ẹ̀ ń forí which were identical with the Magians and the Iranians, tó jẹ́ gẹ́lẹ́ báwọn ará Sábíà ará Arenia ṣe máa ń ṣe. making ablutions tí wọ́n máa ṣàlùwàlá. or ceremonial washing before each prayer. àbí kí wọ́n wẹ jánábà tó bá ti bọ́gbìn lájọṣepọ̀ wọn á In the wẹ Quran, jánábà nínú Kùránì. Muhammad called the Sabians people of the book like the Jews and the Christians. Muhammadu gan tún fẹsẹ̀ wọn múlẹ̀ nínú Kùránì pé àwọn Sábíà yìí o wọ́n wà nínú àwọn súnà alikitab àwọn tá a fún níwèé. Ramadan. àti Kìrìsìtẹ́nì. Ramadan was a pagan ceremony practiced by the Sabians. àwẹ̀ Ramadan táwọn Muslim ń gbà lẹ́nu Muhammadu jí tó jẹ́ pé àwọn Sábíà ló ti ń gbà. Whether they were Iranians or Sabians from the writings of Abu Zanat. bí àwọn ará Sábíà ará Arenia yìí ni o láti nínú àkọọ́lẹ̀ tí àbùsá ní We àkọọ́lẹ̀. concluded that at least one Mahdi community located in northern part of Iraq observed Ramadan. àpapọ̀ gbogbo àwọn olùkọ́ ń gbà yẹn wọ́n panu pọ̀ pọ̀ wọn Sábíà yẹn ń gbé ní agbègbè Iraq mọ́ Iran tó ní. Ramadan was originally an annual ritual performed at the city of Aran. Ramadan jẹ́ àwẹ̀ wọn lẹ́bọ tọ́wọn Sábíà yìí máa ń gbà ní ìlú wọn tó ń jẹ́ Arania. Although the fasting of Ramadan was practiced in pre-Islamic times by the pagans of Jahiliyyah. àwẹ̀ Ramadan yìí ó jáwẹ̀ tọ́wọn Sábíà máa ń gbà nígbà tí Islam ò tí ì bẹ̀rẹ̀ rárá nígbà tó ń pè nígbà Jahiliyyah. It was introduced to the Arabia by the Iranians. àwọn Sábíà yìí tí wọ́n jẹ́ ará Arenia yìí ni wọ́n mú àwẹ̀ Ramadan wá bá àwọn Saudi ìran Arabu pé àwẹ̀ Ramadan táwa máa ń gbà rí iṣẹ́ máa gbà àwọn ọlọ́mọ wa bá. Táwọn èèyàn tẹ́ bá understand the game yìí ẹ rí i pé àwọn Sabians yẹn ṣáìdì Iraq ni wọ́n sọ pé wọ́n wà.
àwọn ni wọ́n ní Allah, àwọn náà ṣe láìláìláìlá. Wọ́n wá kọ́pì, wọ́n jí Allah yẹn, wọ́n jí gbé sínú Kaaba. Normal, àwọn náà fi sí Kaaba. Tẹ́ bá wá wẹ̀rí báwọn American soldier ni wọ́n ń ṣọ́ bẹ̀ yẹn, ó dàbẹ́ ní pé táwọn American soldier yẹn bá fi lè kúrò, àwọn people láti Iraq yìí, wọ́n máa lọ bust Kaaba yẹn, wọ́n máa lọ jí Allah yẹn. Wọ́n máa gbé nǹkan wọn. Wọ́n á dín reason tí ó fi jẹ́ pé àwọn American soldier ló ń ṣọ́ kínní yẹn nìyẹn. Ìtọ́jú ti bá rọ̀ wọn ọmọ Yorùbá wa kan tó ń fi ọlá Kaaba àtọ̀rọ̀ mo máa ń rẹ́rìn-ín. Kaaba tí ò lè dá ṣọ́ra ẹ̀ tó jẹ́ American soldier ló ń ṣọ́. Rádaràda. Ẹ tẹ̀síwájú. Bẹ́ẹ̀ni, Mosul is in Iraq. Allah yẹn náà tẹ́ bá wò, wọ́n á ní àwọn kan sọ pé èrè yẹn èrè Mesopotamia ni. Mesopotamia yẹn Iraq ló wà. Iraq ló wà. Àwọn pípù yìí wọ́n scam àwọn èèyàn ni o. So nísìnyí gbogbo wa ti rí báyìí sí pé àwọn ẹlẹ́bọ, àwọn tó ń bọ ère, tó ń bọ ìràwọ̀, tó ń bọ òṣùpá, àwọn ló ń kírun. Ìrun tó jẹ́ ń kí Allah ni wọ́n ń kí fún. This same Allah tẹ́yìn náà ń kírun fún. Tẹ́ ẹ bá wá wo òpó ẹ̀sìn Islam, kẹ́ ẹ gbàgbọ́ nínú Allah, ó wà ń bẹ̀, ère ni Allah. Number 2, kẹ́ ẹ máa kírun. Irun yẹn kẹ́ ẹ máa kí fún Allah, ó di méjì. Wọ́n ti ń kírun yẹn fún Allah yẹn kí Islam tó bẹ̀rẹ̀. Kẹ́ ẹ máa gbàwẹ̀ Ramadan lè rí. Ramadan was a pagan ceremony practiced by the Serbians. Àwọn Serbians tó ní Allah yẹn, wọ́n ń gbàwẹ̀ fún Allah yẹn. Ó di mẹ́ta. Kẹ́ ẹ lọ sí Hajj. Wọ́n ti ń lọ sí Hajj kí Islam tó bẹ̀rẹ̀, ó di mẹ́rin. Kẹ́ ẹ tún máa wá ṣe zakat yẹn, òun ni giving of alms. Wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀. So the whole Islam is paganism. The whole 5 pillars yẹn paganism ni. So Muhammadu wá lo ẹlẹ́ẹ̀kẹfà tó jẹ́ jihad. Jihad ó fi drive ẹ̀. Kí ni ẹ fẹ́ bá wa sọ, Mr. Bright? Ẹ kálẹ́. Inú mi dùn láti join yín lálẹ́ yìí. Mùsùlùmí lèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀. In fact, wọ́n bá ń sọ pé fanatic nínú wọn lèmi jẹ́. But Elédùmarè ti yọ àwa náà kúrò nínú àwọn ogun yẹn. Wọ́n kò fẹ́. Ẹ̀tọ́ máìkì yín padà, ó dà pé wọ́n ti gbàṣẹ ẹ̀kọ́ wọlé yẹn náà ti sẹ́ǹdẹ̀. Ẹ̀tọ́ máìkì yín padà, Mr. Bright, àgbọ̀ yín o. Ó yẹ gbóhùn sókè báyìí. Gbóhùn sókè. Mo ti tọ́ ṣe ti gbọ́n sí. A ti ń gbọ́ bá a ti ń gbọ́. Mo fẹ́ pàkíyèsí sí ọ̀rọ̀ kan. Tá a bá ń sọ pé ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá, òun ni ọ̀ríjínà tí ó wà fún àwọn ọmọ Yorùbá. Ẹ fún àwọn ọmọ Yorùbá tó bá wà ní orí pílátífọ̀mù yìí àbí káàkiri ibi tó máa ti ń gbọ́ ní ọ̀rọ̀ ilé nìkan sọ pé nínú, mo máa ń béèrè question yìí ni o, nínú igi ìrókò àtànábì Muhammad ta ló lágbára jù? Torí wọn bí ò bá tí yé wọn kọ́ kún jẹ́ ká là á ká dálẹ̀ ká tún jago yé wa. Nílẹ̀ Yorùbá máa ń pa òwe kan pé. Bàbá ẹ má bínú, ṣé ẹ̀ ń gbọ́ mi? Ànábì ò lágbára kankan, so èmi ò bí ara. Ẹ má dúró, ẹ má bínú ẹ jọ̀ọ́. Ẹ dúró, ẹ má bínú, ó nìkan tí mo fẹ́ fà jáde ń bẹ̀. Tí ọmọdé bá búroko, wọn á lọ́mọdé búroko ń fojú wẹ̀yìn. Òòjọ́ kọ́ lolúwere parí ilé tó dájú pé ìrókò á sì fi ẹ̀ jẹ́. Ó ṣe jẹ́ pé àwọn mùsùlùmí ló ń jà fún Muhammad. Ó lè jẹ́ pé Muhammad ò lè jà fún rẹ̀ bí ìrókò lásán jà fún rẹ̀. So many things wà tó ti jẹ́, à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọkọ ìyàwó alọ wedding kan. Ẹ wo bí wedding, ẹ wo bí gbogbo àwọn ọmọ ṣe dàdàkudà lórí pé wọ́n gbé religion wọlé. Ní ìgbà ayé àwọn bàbá wa, I'm a product of virginity. Nígbà ayé àwọn bàbá wa táwọn Yorùbá ń ṣètò wọn, ẹ̀sìn gọ́gọ́ tó ń pè ní ẹ̀sìn, táwọn gbẹ̀sìn dé. O ní mọ̀ ìyàwó tó fẹ́ fẹ́ gan ọkọ, ò ní mọ̀ ìyàwó wọn, ò ní mọ̀ra wọn. Yorùbá jẹ́ ẹ̀dá kan tó ní ìtìjú pẹ̀lú bọ́ ẹ ṣe ètò àti àṣà wọn, pẹ̀lú àwọn Ifá tán, pẹ̀lú Ifá, pẹ̀lú Ṣàngó, pẹ̀lú Ògún. Bọ́ ìgbà tí wọ́n gbé ẹ̀sìn yẹn dé,
ló wá di pé kó máa parọ́ fún wa parọ́ wọ́n bà gbogbo ìṣẹ̀dálẹ̀ táwọn Yorùbá ètò táwọn Yorùbá ti làálẹ̀ àwọn bàbá yẹn ti ṣe wàhálà tó ti àlàálẹ̀ wọn o fẹ́ ra ọjà ní ṣáta ló fẹ́ rà ní ṣé iṣu ló fẹ́ rà ní wàá mú owó síbẹ̀ wàá mú nǹkan ẹ̀ kúrò ńbẹ̀ wàá mú ojú owó yẹn síbẹ̀ ìgbà tẹ́sí dé náà lórí pé everybody máa bẹ̀rù wọ́n wá ń sọ pé Boko Haram ìyẹn tẹ̀ máa ń fọ́nì sí ni ẹni Boko Haram civilization is a sin ẹ̀yin ò ṣe máa mú ọwọ́ lásán bọ̀ mi tẹ́tí kidnap àwọn ọmọ ẹgbẹ́ bọ̀ dání ṣé ìbọn is not part of civilization bomb is not part of civilization Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ti try ẹ ti help so many people in fact ẹ ti help so many people Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe mi ò ní ẹjọ́ kan tó pọ̀ láti bá yín sọ ẹ kàn jẹ́ kọ́ mọ̀ nínú àwọn ọ̀rọ̀ yìí kí fact máa jáde Ọlọ́run á wà pẹ̀lú wa. ẹ ṣe gan. Láì mẹsẹ̀ ká sọ nípa Sàfà àti Mọ́rú àtọ́ máa ń sá. Ok. Ìyẹn ló dàpọ̀ kó bá ń sìn so. Ṣé wọ́n ti ń sìn yẹn náà tí Islam tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni? So ìyẹn máa gbé Sàyí Buhari jáde 4496. Sahih Bukhari 4496 narrated Asim bin Sulaiman. Ẹ mọ̀ ṣàlàyé pé I asked Anas bin Malik about Safa and Marwa. olówó èkó ẹ kalẹ̀. ẹ̀ka ni à ń kàn kan lọ́wọ́ sá. Okay sir. I asked Anas bin Malik about Safa and Marwa. Ó béèrè lọ́wọ́ Anas bin Said nípa Sàfà àti Mọ́rúwá. Anas replied, Aláti fún wọn lésì pé we used to consider that is going around them a custom of the pre-Islamic period of ignorance. ó ní àwọn máa ń yí òkúta yìí ká nígbà tí àwọn ò tí ì mọ Islam ò tí ì bẹ̀rẹ̀. So when Islam came, Nígbà tí Islam dé, we gave up going around them. wọ́n láwọn jáwọ́ àwọn ò lọ máa yí òkúta Sàfà àti Mọ́rúwá Then lọ bẹ̀rẹ̀. Allah revealed, Ṣé ẹ gbọ́ wọ́n ní Allah wá sọ̀rọ̀ fáyà kalẹ̀. verily, Muhammadu náà ló sọ kíní Ẹ máa gbọ́ verily, Safa and Marwa, that is the two mountains at Mecca, are among the symbols of Ṣé Allah. ẹ gbọ́ Allah wá ń sọ pé o Sàfà àti Mọ́rúwá ìtẹ́ máa ń lọ sátẹ́lẹ̀ yìí o ó wà lára àpẹẹrẹ òun Allah. So it is not harmful of those who perform the house of Allah Sàfà àti Mọ́rúwá lọ ìtẹ̀yìn Allah náà ló ń ṣe. or perform the Umrah to emulate the tawaf between them. Àbí umura náà tẹ́lọ́ ń yíká náà ó ní kẹ́ máa ṣe lọ tó dẹ̀ yẹ pé àwọn ẹlẹ́bọ ló ń ṣe tí Islam dẹ̀ tí bẹ̀rẹ̀. ó kàn fi bàbá tọ́ máìkì kẹ́ gbóhùn sókè. One God. One God, one God. Ṣé wà ń bẹ̀ ṣá? Bẹ́ẹ̀ ni bàbá yẹn ò sí bẹ́ẹ̀. So tí o gbogbo wa rí báyìí pé everything wọ́n sáré lórí òkúta. Ẹ mọ̀ báwa náà ṣe máa ń gun orí Olúmọ yẹn. Ó yẹ gbóhùn sókè à ń gbọ́ yín one God. Ẹ̀dú sí pa. kalẹ̀ olówó èkó. Ẹ̀kalẹ̀. ẹ kalẹ̀ sà. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Ṣé rí gbogbo ọjọ́ tí bá ti rí yín tí ẹ ń ṣe program báyìí. Mo máa ń ṣe àdúrà fún yín wípé torí iṣẹ́ tẹ̀ ń ṣe orí ẹ̀hún tẹ́ bá mọ bí iṣẹ́ yẹn ṣe rí. In fact kò sí iyekíye téèyàn lè fi ra iṣẹ́ yẹn. Nítorí bí ẹni tó ti so mọ́lẹ̀ tó ti so ọpọlọ tó ti fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tó ti fi dè mọ́lẹ̀. Àwọn tí wọ́n dẹ̀ ṣe kiri wọ́n smart to the extent that wípé wọ́n á ní o gbọ́dọ̀ sọ èdè abínibí ẹ̀ láti mọ nǹkan tó ń sọ. So wọ́n ti blind àwọn èèyàn gan-an. Ojoojúmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé lójoojúmọ́ kò dìgbà téèyàn bá wá bá yín tó sọ fún yín. Ojoojúmọ́ ni àwọn èèyàn ń gba ìtúsílẹ̀ lọ́wọ́ ẹ̀sìn ẹrú, ẹ̀sìn irọ́, ẹ̀sìn olè,
ẹ̀sìn jàgùjà, ẹ̀sìn gbogbo wàhálà tó wà ní gbogbo ilé ayé yìí, inú ẹ̀sìn yẹn lẹ ti máa rí. Ojú àwọn èèyàn ti wá ń là díẹ̀díẹ̀ báyìí. Tó bá jẹ́ èèyàn kọ̀ọ̀kan lẹ̀ ń jèrè ọkàn ẹ̀ níjọ́ kan, Elédùmarè á máa wà pẹ̀lú yín, ojú òní tì yín àti ilé àtọmọ yín, Elédùmarè á wà pẹ̀lú yín. So tó bá yá wa náà, àwọn tó ń bọ̀ lẹ́yìn wọ́n á tún gbé jù báyìí lọ. Wọ́n ti gbá wa gan o. Wọ́n ti gbá wa gan o. Ọpẹ́lọpẹ́ yín, ẹ ṣeun. Mo ní láti wá kí yín ni. Torí èmi yìí ó kàn yà mí lẹ́nu nígbà tí mo bẹ̀rẹ̀ láti ẹ̀. Tí mo bẹ̀rẹ̀ sí ní follow pé so àwọn kìíní yìí scam àwọn. Ọlọ́run á wà pẹ̀lú yín, ẹ ṣé gan sà. All right, ẹ ṣé gan. Mr. Elvis. Mr. Elvis now. Ẹ̀kalẹ̀. Ẹjọ́ nǹkan méjìlá kẹ́mi wá mo kí gbogbo ilé pátápátá pé ẹ kú iṣẹ́ o. So nǹkan alákọ̀ọ́kọ́ tó yẹ kí n wá ni pé ní around 2019 mo ti wá sókè rí anyway tí mo béèrè question tí olówó Èkó dá mi lóhùn nǹkan tó ń rú mi lójú ń gbà yẹn. So ní around 2019 èmi àti ọ̀rẹ́ mi kan ní COVID ká mọ́ nǹkan lára àwọn ìlú Arab country wọ̀nyí ní Asia. And nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn ni pé wọ́n wá ń play kíni all these Quran verses. Èèyàn tó ń recite Quran verse yẹn ó ń sọkún gidi gan. So anytime tẹ́mi bá ti wá fẹ́ sùn mo máa ń play Quran even though èmi ò ń ṣe Muslim. Mr. Elvis, continue. Èmi ò ń ṣe Muslim but bẹ́ẹ̀ni ẹ ṣe ń recite tó ń dùn lẹ́nu tó ń kéyàn. Èmi náà ó mú mi mọ́lẹ̀ so mo máa ń listen sí i until one day tí kan lára àwọn tájọ ń ṣiṣẹ́ ní country yẹn tí ó jẹ́ Muslim kan ọmọ Jordan ó wá ń sọ pé kí mo máa ń listen sí ní alalẹ́ òun rí pé mo láìkẹ́ máa ní pé ẹni pé ṣe bá dúrà nìkan Quran pé Toyib ló dẹ̀ play ẹ̀ fún mi ó wá rẹ́rìn títí ó ní Áfíríkà kò sọ kankan. But later mo àwọn pé why mo wà curious because anything about history mo láìkẹ́ gan. Mo wà curious mo wá lọ ṣe findings pé kí lẹni ẹ ń sọ tó fi ń sọkún báyìí. Mo wá ṣàkíyè ká ní pé mo ní fóònù méjì ni mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ìmọ̀ Quran àti Arabic bá play ẹ̀ ó wà ní YouTube. So pé èmi ẹ̀kan ń sọ ìtàn bí omi ṣe páyé rẹ̀ ni. Àmọ́ àwọn pé bọ̀ kò yẹ kó tó nǹkan tó yẹ kéèyàn fi máa sọkún náà àtìgbà mi ò ń gbọ́ mọ́. Àtìgbà mi wá ti ní interest mo ti ń ṣe oríṣiríṣi research nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Ìgbà Christian ni mi mo ti máa ṣe and I at a point mo regret pé ká ní mo mọ̀ bá má kàn tẹ̀ ṣe research kankan because àwọn kan tí mo rí ń bẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó lágbára gan like àwọn kan gbogbo kan tẹ̀ ń sọ yìí náà ni pé mo discover pé irọ́ ni. Bọ́ǹkan tó yẹ kí n wá ní alẹ́ yìí ni pé ó ní platform kan tí mo join recently tí mo dẹ̀ mọ̀ pé lára àwọn tí wọ́n wà platform yẹn wọ́n wà ní online tí mo ti rí sìn. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ni pé wọ́n sọ fún mi nígbà yẹn pé téèyàn bá ti kú wọ́n bá ti sin àwọn màláìka bá méjì àbí mẹ́ta wọ́n máa wá sínú ibojì tó máa béèrè lọ́wọ́ èèyàn because ẹni entry àti convert mi sí Islam wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ irú èmi báyìí táwọn títí èèyàn bá kú the idea pé kàn sin èèyàn sínú ilẹ̀ ó jẹ̀rà mi ò láìkẹ́. And when you go to so many Asian countries, India for instance, àbí Japan, àwọn náà láìpẹ́ kan sìn yàn wọ́n máa ń cremate wọ́n máa ń ṣe cremation fáwọn èèyàn that is wọ́n máa sùn wọ́n náà wọ́n máa da eérú. Àwọn tí
ṣé Allah ní provision mo fẹ́ káwọn muslim anybody tó bá lè dá mi lóhùn nǹkan tí agbára mi gbé máa fún wọn mo ń pledge àwọn question bíi méjì tí mo fẹ́ béèrè àbí mẹ́ta mo ń pledge fún any muslim tó bá lè wá sókè ní 300,000 naira per one question tó bá lè answer ẹ̀ pé ṣé Allah ní provision fún sísẹ pé Allah ló dá gbogbo ayé ṣé Allah ní provision fún gbogbo àwọn èèyàn tó wà láyé pẹ̀lú kọ́ṣọ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n wá ní kọ́ṣọ̀ pé kọ́ máa sìn wọ́n tó yẹ pé wọ́n máa sun wọ́n ni wọ́n máa ṣe cremation fún wọn ibo ni àwọn màláìka yẹn máa ti wá bá wọn láti béèrè àwọn question oríṣiríṣi pé ṣé òun ṣe Islam ṣé ó ṣe àwọn òpó mi àwọn question yẹn mọ́ dáadáa bọ̀ mọ́ pé ẹ ti understand nǹkan tí mo sọ ibo ni màláìka ti máa wá bá wọn ṣé irú wọn ni wọ́n máa bá sọ̀rọ̀ then má lè provide the. ẹ máa gbọ́ Mr. Harris ó tó ṣẹlẹ̀ ní pé ẹ bá ṣe muslim náà ṣe mọ̀ pé máa tún jóná so gẹ́gẹ́ bí nǹkan tá a la sọ tẹ lẹ́yìn tẹ bá jóná tán ẹ bá ti kó egungun ó dàbí bí àgbà yẹn bí ló máa da omi kan sí yín lára bí ó ní ẹ máa wá wú ẹran yín máa wù padà ó dàbí nǹkan bẹ́ẹ̀ so ẹ mọ̀ ọ̀rọ̀ yẹn ó rí bákan sáwà gan ṣẹ̀gẹ́t so tó bá lẹ́nu bọ̀ muslim náà wá jóná ṣá. Mi ò kàn tẹ̀lé ágìrìn ẹ̀yẹ mo ti kà á mo ti fọ́lọ̀ yín gbà kan tí mo ti listen sí mo ti kà á ìwé wọn ló dẹ̀ sọ bẹ́ẹ̀ so mi lè ágìrìn so nǹkan tèmi fẹ́ sọ pé tó bá lè fún mi ní amsa yẹn 300,000 naira then another question tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé wọ́n ní pé ọmọ Abraham kan wà tí wọ́n fẹ́ lọ gbé lọ kí náà porúkọ ẹ̀ tó fẹ́ lọ pa tí wọ́n sọ pé kán fi rúbọ sí Allah pé ìdí tán fi máa ń pa ẹran nìyẹn so mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé Ọlọ́run àbí Allah tó ń pè yẹn ṣé ó lè gbà kí èèyàn bímọ kó pa láti rúbọ láti please òun àti pé ṣé ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ rí tí wọ́n ti ń pa èèyàn síwájú ìgbà tí Ọlọ́run Allah direct Ibrahim pé kó lọ pa ọmọ yẹn láti fi rúbọ sóhun ṣé ó ti ṣẹlẹ̀ rí àbí Ibrahim ló máa kọ́kọ́ ṣẹlẹ̀ sí rí then tó bá yẹ pé ó ti ṣẹlẹ̀ rí wọ́n ti ń pààyàn láti fi please Allah then does that make sense like is it justifiable lójú wọn because nǹkan tó fi máa ń bú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni pé wọ́n máa ń pààyàn fi rúbọ sí Ọlọ́run wọn lẹ̀ Yorùbá so mo fẹ́ bẹ̀rẹ̀ pé anybody tó bá tún lè mú any fact kankan wá nínú Ifá tó sọ pé okay ẹ lọ pààyàn kẹ́ fi rúbọ máa fún náà ní 300,000 náà so nǹkan méjì tí mo fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ṣe gan níta. alright ẹ ṣe gan lákọ̀ọ́kọ́ ẹ̀ ń gbọ́mọ̀ èèyàn gangan ni wọ́n pa èèyàn náà pa fún èèyàn ní àláǹgbà èèyàn not till today ó sì ń gba èèyàn so wọ́n kàn lo gbogbo scope yẹn tẹ́ bá wò gan nígbà tí àsìkò kan tó lọ bá àlà ló nawọ́ sí Abdullahi náà tó fẹ́ pa bàbá Muhammadu nígbà tó ṣe bí tó gbé lọ sí di Kaaba ràkúnmí bíi 100 láti ka ìtàn yẹn bí ràkúnmí 100 ni wọ́n fi ra ẹ̀mí bàbá Muhammadu padà so ẹ̀jẹ̀ èèyàn gangan ni Allah ń gbà so and up till today ó sì ń gba ẹ̀jẹ̀ yẹn so Mr. Saka pumping ṣe wà ń bẹ̀ ẹgbọ́n sókè. ẹ sà ẹ kú ètò. àwa ni ẹ kalẹ̀ ẹ kú ètò. inú mi jẹ́ dùn ara mi yára gá because normal náà muslim ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó because